àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi orí ara ẹ̀ ló máa fi rò. Mo tẹ̀ sọ́nù fọ́nrán mi kan tó kọjá ọ̀rọ̀ àwọn àgbàlagbà tí mo mú lò ń bẹ̀ ni wípé béèyàn bá ń hùwà àdúrà bá bá ṣépè fún ẹni yẹn èpè ò lè mẹ́ni yẹn o. bẹ́ẹ̀ ni béèyàn bá ń hùwà ìpè tí wọ́n bá ń ṣe àdúrà fún kẹ́ni yẹn má jẹ́ kínú òun lọ dùn ju o. gbogbo àdúrà tí wọ́n ń ṣe fún ẹni yẹn èpè ló máa padà já sí. ẹ wá ní ẹ lọ bọ Ògún ẹ lọ bọ Ṣàngó. Ògún àti Ṣàngó yín tẹ̀ ń bọ yẹn kí ló dé tẹ́ ẹ lè kó wọn káwọn síwájú kẹ́yìn tẹ̀lé wọn kẹ́ ẹ bẹ̀rẹ̀ tí ń lọ pa wọn Fúlàní kẹ́ ẹ máa lé wọn Fúlàní. ẹ gbé sí orí òṣùwọ̀n bí èèyàn bá ṣe dáadáa a máa ní èèyàn tó pọ̀ bí èèyàn bá ṣe burúkú a ní ọ̀tá tó pọ̀. ẹni tó ń ṣe burúkú bóyá ẹgbẹ́ pọ̀ lásídẹ̀ǹtì ni nǹkan kan tọ́wọ́n èèyàn máa kọ́kọ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣó kú. ẹ ti gbọ́dọ̀ mọ̀ yí pé ẹni ibi lẹ́ni yẹn tálejò kan bá wá kí yín bó bá rẹ pa Ìdòwú má lásídẹ̀ǹtì o kẹ́yìn wá sọ fún ẹni yẹn pé ṣó kú àbí kò kú. ẹni tó wá kí yín gbọ́dọ̀ mọ̀ pé ẹni ibi lẹ́ni tó lásídẹ̀ǹtì yẹn o. ṣùgbọ́n kó wá sọ fún yín pé lágbájá lásìdẹ̀ntì ṣé kò sí nǹkan tó ṣe ṣá ọmọkùnrin yẹn kò gbọ́dọ̀ sí nǹkan tó ṣe o gbọ́dọ̀ sọ fún yàn pé ẹni rere lẹni yẹn. láàárín gbogbo àwọn tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ègéèsì ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ nínú ẹgbẹ́ yìí ìyẹn bàbá olóòka. ẹni mélòó ni Sunday Igboho mọ̀ rí nínú wọn? ẹni mélòó ni Sunday Igboho lè dárúkọ ẹ̀ nínú wọn? ẹni mélòó ni Sunday Igboho lè recognize nínú wọn? ọdún ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ wa a lè ti rí Sunday Igboho rí. ìjẹ́ ṣé Sunday Igboho mọ̀ wá rí? ìwọ bàbá yìí mo tiẹ̀ wá ronú títí mo rò pé báwo ni ẹ ṣe bá ìyàwó yín sọ̀rọ̀ tíyàwó yín fi gbọ́ sí yín lẹ́nu pé kẹ́yìn àtòun jọ fẹ́ ra wọn kó tó di pé ọmọ wọ̀ ọ́ torí kò gbọ́dọ̀ jẹ́rù làákàyè tẹ́ ẹ fi sọ̀rọ̀ yìí. òun náà ni ẹ fi yẹ́nu ìfẹ́ síyàwó yín ẹ bá má lè di aláyànlé o torí pé gbogbo ọ̀rọ̀ tí ẹ sọ láti òkè dé sàlẹ̀ a ò rí ọ̀rọ̀ tó ní ọpọlọ ń bẹ. gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ó tako làákàyè. olóyè Sunday Igboho ẹ jókòó àwa tí ẹ ò mọ̀ rí àwa tí ẹ mọ̀rúkọ wa rí àwa tí ẹ ò gbọ́ rí ẹ jẹ́ ká fẹ́ ní ìlésì. ẹ wá sọ wípé ó ń mọ blọ́gà jáde nínú gbogbo àwọn tó jáde yẹn mo lè fi tayọ̀tayọ̀ sọ fún yín pé méjì péré èèyàn méjì péré ni mo mọ̀ olóyè Sunday Igboho láàrin wọn. ẹni àkọ́kọ́ Mr Wisdom ẹni ìkejì Mr Saheed Ire. ẹ wo ra yín sí olóyè Sunday Igboho láàárín àwọn tó ń tẹ̀lé olóyè Sunday Igboho ta ni ẹ tó bàtà ẹsẹ̀ nínú wọn? kò yé yín dáadáa bóyá gbọ́ ẹ jẹ́ kí n tún sọ fún yín. láàárín àwọn tó ń tẹ̀lé olóyè Sunday Igboho ta lẹni tẹ́ ẹ tó bàtà ẹsẹ̀ nínú wọn? ẹ̀yin kọ́ lẹ lógo ẹ̀yin kọ́ lẹ lógo ẹ jẹ́ tá bá ti ń ta ẹ jẹ́ ká máa tọ́ tá bá ta tí a ò bá tọ́ àwọn àgbàlagbà wọ́n á ní ó máa dẹrùn onídìí o. lọ́nà wo ló fi jẹ́ pé ẹ̀yin lẹ lógo? tá bá máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa ro làkàyè orí wa ẹ jẹ́ ká sọ ọ̀dọ̀
àti òróòrò wa ẹ jẹ́ ká sọ kalẹ̀ káwé pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣé kò ní tàbùkù bá mi. ẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè fọlọ́yè Sunday Igboho ẹni bá dé eru lẹ́rú máa tọ̀ o. àgìgì ṣẹ́gi tó bá ṣẹ́gi sílẹ̀ orí ara ẹ̀ ló máa fi gbé e. tá bá gbẹ́lẹ̀ fọ́kù alààyè ló máa kọ́kọ́ wọnú ẹ̀. gbogbo èpètè ẹṣẹ́ pátápátá ó ti padà sórí yín. ẹnẹ́yìn lẹ lògo yìí ẹ̀yin náà lọ ṣiṣẹ́ tẹ́ máa fi rogo ògo eléyìí kì í ṣògo yín ògo olóyè Sunday ọmọ Adéyẹmọ àti àwọn èrò ẹkùn lápapọ̀ ni kì í ṣògo yín. ẹ lọ wá ògo yín níbi tó bá sọnù sí. ògo eléyìí kì í ṣògo yín tó bá di ọjọ́ míì ẹ máa wo nǹkan tẹ́ máa sọ dáadáa torí pé ìkọ́nù yín ló kọ́kọ́ lọ tọ́ efinrin o béèyàn bá tọ́ efinrin kì í rùn pààyàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà aṣíwájú àti olùdásílẹ̀ Ìrù Ẹkùn Security Network. mo rí fọ́nrán kan lórí ayélujára tí ẹnìkan játọ́ wàtà wòtò ṣùgbọ́n kí n tó sọ nǹkan kan lórí fọ́nrán yẹn mo kọ́kọ́ fẹ́ jẹ́ kí gbogbo àwa olólùfẹ́ olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ká kọ́kọ́ wo fọ́nrán yẹn ná. ọ̀pọ̀lọpọ̀ wa máa ti bá fọ́nrán náà pàdé ọ̀pọ̀lọpọ̀ wa ló ti kọ́mẹ́ǹtì sábẹ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ló ti sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ ṣe àlàyé kan lórí fọ́nrán náà torí ẹ̀ náà ni mo ṣe mú padà wá. ẹ jẹ́ kí a farabalẹ̀ wo fọ́nrán náà ká wá máa sọ̀rọ̀ sí abẹ́ comment section wa. fọ́nrán náà rèé. Sunday Igboho tó ń fẹ́ ní Igboho fẹ́ pé o ti ya olórí burúkú láti ilẹ̀ tẹ́lẹ̀ already báwa dẹ̀ ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ pé wèrè ni ẹ́ o mọ nǹkan tó ń ṣe tó wá pé o wá kó fún bloggers fẹ́ kọ́ máa sọ̀rọ̀ sí Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land ayé máa bàjẹ́ ni àwọn ìyá mẹ́ta máa fìyà jẹ ogun lákàyè máa fìyà jẹ èṣù láàdé òkìrì máa tiẹ̀ lógun ọ̀ tí yìnbọn fẹ́ tó náà yìnbọn fún ẹ o nítorí gbogbo tó ń ṣe nílẹ̀ Yorùbá òfin balẹ̀ Yorùbá jẹ́ ni o ìwọ wo parí lọ́dọ̀ sọ̀rọ̀ pé àwọn ọmọ Gani Adams ló kọ́ máa sọ̀rọ̀ sí ẹ ìwọ bẹ̀rẹ̀ pé olùkọ́ sọ̀rọ̀ sí Ìbà Gani Adams tó ń rán wọn níṣẹ́ ayé máa bàjẹ́ ni ó máa ṣe orí burúkú ni nílẹ̀ Yorùbá wàhálà máa fẹ́ ẹ̀jẹ̀ máa talẹ̀ ẹ̀jẹ̀ wọlé Yorùbá ni àwa la ni lórí ìwọ tó wà lẹ́yìn ṣé wọn mọ̀ kọ́ tó pè security ni ṣé wọn mọ̀ kọ́ tó pè security ni kí ló ṣe tó ń ṣe dáadáa tán ilẹ̀ Yorùbá ṣé bọ́ yẹn ṣe nìyẹn àwọn tó ń tiẹ̀ ẹ̀rí tó ṣoríire ẹnikẹ́ni tó ń tiẹ̀ mi mọ ìbájọkùnrin ìbájọbìnrin tó fà gbégbé jáde nínú ẹ̀ ẹbájọ kú dànù ni ọmọ àtẹ̀jẹ́ wọlé ọmọ àfẹ̀jẹ́ irú bọ̀lẹ̀ Yorùbá ni ṣé bọ́ yẹn ṣe bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ ni ọmọ ẹgbẹ́ OPC ni ẹ̀ náà gbogbo tó kó sínú ẹgbẹ́ tẹjọ́ ṣe káàkiri tẹjọ́ ṣe káàkiri tẹni kọ́ máa sọ̀rọ̀ sí Ìbà Gani Adams kò ní dáa fún yín ọmọ OPC ni ilé ọdún àmà bí àbítẹ́ ìbàbúrò ọdún àdìkọ́ lókù àbítẹ́ ìbàbúrò alálẹ̀ ẹ̀dẹ́gbọ́ mo ń sọ́jọ́ ilẹ̀ ẹ̀dẹ́gbọ́ ilẹ̀ ọdún àfọkọ́ yẹrí alápòkà ọmọ bínú sí ọmọ àfikà ọmọ àfikà sí ẹni tọmọtọmọ tẹbitẹbi tara ẹ gbogbo ọmọ tó ní kọ́ máa fún lọ́wọ́ máa sọ̀rọ̀ sí Ìbà Gani pé ọ̀rìn ṣóre ọmọ àṣegbọ́n gbogbo ìpè tó ń ṣẹ̀yẹn orí ló máa dàlẹ́ o èmi dẹ̀ ti sọ fún tẹ́lẹ̀ o èpè tẹ́ bá mọ̀ kágbára yìí gbé tẹ́ mọ̀ kó rí irú orí kẹrù sórí o ẹ̀yin lè kọ́kọ́ dá wà lálẹ́ o ẹ wọgbó lọ tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ gbó ẹ wọgbó lọ kẹrin lọ kẹ́ má bọ̀ tamọ́ tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ gbó àwa wà nílé security làwa àwa yìí láti jà fún ilẹ̀ Yorùbá ọmọ ogun wà nílẹ̀ gbogbo kọ́tà láti jà fún ilẹ̀ ogun bẹ́ẹ̀ àwa ò ní bọn àníhun tó jù bọn lọ àwa ò ní bọn àníhun tó jù bọn lọ kò sí kọ́tà lè fi jà nílẹ̀ Yorùbá tó lógun bẹ́ẹ̀ lọ wa Gani Adams Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀hún 15 Ààrẹ Ọ̀nà Kakanfò jagunjagun ni aṣọ tó ń wọ̀ tẹ́ ń wò wáìtì yẹn aṣọ ogun ni kò bẹ̀rù rí ẹ̀rù ọba bẹ́ẹ̀ ló ṣe bá ó lè sọ fún wa náà pé ẹja mi kan tọ́ láti fún wa láṣẹ ààrẹ láti jà fúnlẹ̀ Yorùbá ìmọ̀ bó ṣe tẹ́ ń ṣe ìdáhùn tẹ́ ń ṣe tó rò pé ó fẹ́ gbowó lọ́wọ́ olóṣèlú kan onípa tó fẹ́ ṣe àwọn ọmọ tó ń tiẹ̀ gbogbo ìkọ́ báyìí kò ṣe àwọn alálẹ̀ ń gbọ́ àwọn yàrá ìta ń gbọ́ ọmọ bínú sí ẹni o gbogbo ẹ̀tẹ̀ bínú sí Ìbà Gani Adams ìfìtí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá land ọmọ bínú sí ẹni o torí kò rí tí yóò láì dá owó tó bá wọn tó fi ń jẹun òun ni máa ń lò tó fi ń ṣe tuntun ilẹ̀ Yorùbá olómi ṣe tuntun ilẹ̀ Yorùbá ó fi ń ṣe tuntun ilẹ̀ Yorùbá kó bá àìmọye orígun káàkiri orílẹ̀ Yorùbá kan tó ń lọ tó ń ṣe tuntun mẹ́ kó gun máa wọlé fún wa o ẹ̀yin lẹ́ fọ́gun fún wa o ẹ̀yin lè yan Fúlàní o ṣáà Fúlàní tí wọ́n lọ bá rí gbọ̀ngàn ṣáà Fúlàní tó pààyàn lọ́ba ni àbọ̀ ọmọ kan tó ṣe ni àwọn Fúlàní tó sọ Yorùbá ló ń lọ bá wọn sọ pé àwọn ló jiyàn gbé ókè ó fún wọn ní 2 hours ṣọ́ọ́tì kọ́ ọmọ ẹ jáde fún ẹ ó ṣe fídíò bóde mọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ti kó jáde fún ẹ wà á kó wọn jáde wà á jẹ́ kọ́ mọ̀ pé bó ṣe rí nìyẹn ògùn ló máa pẹ́ pẹ̀lú ogun tó pa ẹ òun parí ilẹ̀ Yorùbá àwọn ìyá mẹ́ta ló máa bínú sí ẹ ayé ẹ̀ máa bàjẹ́ ni ó máa sórí burúkú ni mo lórí burúkú ẹ̀ dá kí ló ṣe tó ṣe balabala kí ló ṣe tó ṣe dédédé kí ló tó ṣe yamayama ojú mi dáadáa amọ́ra wa dáadáa
pàdé mi lọ́nà kọjá fèsì ara wa gbogbo àtọ́ tẹ̀lé ẹ o lè máa dárúkọ wọn mo sọ mẹ́fà ọmọ sóònù méjì wà lẹ́yìn ẹ ọmọ sóònù méjì wà lẹ́yìn fi mí wọ̀n wọn kò jẹ́ kọ́ ọmọ sóònù méjì wà lẹ́yìn ẹ tó wà nínú sóònù tèmi tí mo control wọ́n ti wá bá ẹ kò ní jọ dáa fún ìgbà kò ní jọ yẹyin tẹ́gbẹ́ ìbá gàrásì lè fi ṣe yẹ ẹ̀yọ́ lórí burúkú àwọn afẹ́gẹ́ ìṣẹ̀lẹ̀ Yorùbá ni o a máa fi tukọ̀ Yorùbá yìí ni tí máa fi tó máa fi lóògùn àfi ráyè bọ́yẹ ṣe bẹ́ẹ̀ kó ló ṣẹgbẹ́ yẹn o bọ́yẹ ṣe jàgbára kó ló ṣe èèyàn máa ń ṣe jàgbára tó máa ń gbé fídíò káàkiri àwọn ọkọ̀ tí mo ṣe lónìí sójà olórí tó lọ sójú ogun rí tó sọ pé bàbá ìlànà ṣe ọlọ́pàá olórí tó lọ sójú ogun rí tó ní bàbá ìlànà ṣe ẹ tó wá parọ́ wá sórí ṣe nǹkan pé ààrẹ gbowó lọ́wọ́ olóṣèlú ààrẹ mọ̀ pàgbọ́n tó ń ṣẹlẹ̀ lórí lẹ́wù wo nìyẹn ṣé wọn kọ́lẹ́tà sí wọn ni pé kó fún wọn láyè àwọn wàá sọ 6 months ẹ̀ fún 3 months pé àwọn 6 months mọ̀ kẹ́ni mọ̀ kọ́ mogun bẹ́ẹ̀ kódà kí gbogbo ilé tó sì má dá sí pẹ́pọ̀ yọ ẹnìkan àbí ọ̀ṣun ẹnìkan ló má dá sí ó dẹ̀ máa mọ̀ kẹ́rù kún bẹ́ẹ̀ kò ní dá fún yín ẹ máa sórí burúkú ni mo débẹ̀ mo dóná ọ̀rọ̀ sì kú tẹ bá sì bẹ̀rẹ̀ tẹ bá tún continue a máa fèsì fún yín ọmọ ìjọba ni. ṣé ẹ ti rí fọ́nrán náà wò lákọ̀ọ́kọ́ àkọ́kọ́ ọ̀rọ̀ tí ẹni yẹn kọ́kọ́ sọ èpè ló kọ́kọ́ gbé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà èpè ló kọ́ gbé wọn ṣẹ́ ṣé ẹ rí èpè tó gbé wọn ṣẹ́ yẹn kò tiẹ̀ dùn mí rárá torí ọ̀rọ̀ àwọn àgbàlagbà sọ wípé àrígi ṣẹ́gi tó bá ṣẹ́gi orí ara ẹ̀ ló máa fèrò mo tẹ̀ sọ́nù fọ́nrán mi kan tó kọjá ọ̀rọ̀ àwọn àgbàlagbà tí mo mú lò ń bẹ̀ ni wípé béèyàn bá ń hùwà àdúrà bá bá ṣépè fún ẹni yẹn èpè lè mẹ́ni yẹn o bẹ́ẹ̀ ni béèyàn bá ń hùwà èpè tí wọ́n bá ń ṣe àdúrà fún kẹ́ni yẹn má jẹ́ kínú òun lọ dùn ju o gbogbo àdúrà tí wọ́n ń ṣe fún ẹni yẹn èpè ló máa padà já sí. ìwọ bàbá yìí tó o ṣépè fún olóyè Sunday Igboho gbogbo èpè tó ṣẹ́ yẹn pátápátá àdúrà ló já sí lọ́dọ̀ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ṣùgbọ́n lọ́dọ̀ tiẹ̀ ó máa padà sórí ẹ̀ torí àrígi ṣẹ́gi tó bá ṣẹ́gi orí ara ẹ̀ ni ó fi ń kó ẹlẹ́ẹ̀kejì ibi téèyàn bá rìn dé ibẹ̀ ni èèyàn máa ríran dé ìwọ bàbá yìí mo tiẹ̀ wá ronú títí mo rò pé báwo ni ẹ ṣe bá ìyàwó yín sọ̀rọ̀ tíyàwó yín fi gbọ́ sí yín lẹ́nu pé kẹ́yìn àtòun jọ fẹ́ ra wọn kó tó di pé ọmọ wọ̀ ọ́ torí kò gbọ́dọ̀ jẹ́rù làákàyè tẹ́ ẹ fi sọ̀rọ̀ yìí òun náà ni ẹ fi yẹ́nu ìfẹ́ síyàwó yín ẹ bá má lè di aláyànlé o torí pé gbogbo ọ̀rọ̀ tí ẹ sọ láti òkè dé sàlẹ̀ a ò rí ọ̀rọ̀ tó ní ọpọlọ ń bẹ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ó tako làákàyè ẹgbẹ́ sí orí òṣùwọ̀n bí èèyàn bá ṣe dáadáa a máa ní èèyàn tó pọ̀ bí èèyàn bá ṣe burúkú a ní ọ̀tá tó pọ̀ ẹni tó ń ṣe burúkú bóyá ẹgbẹ́ pọ̀ lásídẹ̀ǹtì ni nǹkan kan tọ́wọ́n èèyàn máa kọ́kọ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣó kú ẹ ti gbọ́dọ̀ mọ̀ yí pé ẹni ibi lẹ́ni yẹn tálejò kan bá wá kí yín bó bá rẹ pa Ìdòwú má lásídẹ̀ǹtì o kẹ́yìn wá sọ fún ẹni yẹn pé ṣó kú àbí kò kú ẹni tó wá kí yín gbọ́dọ̀ mọ̀ pé ẹni ibi lẹ́ni tó lásídẹ̀ǹtì yẹn o ṣùgbọ́n kó wá sọ fún yín pé lágbájá lásídẹ̀ǹtì ṣé kò sí nǹkan tó ṣe ṣá ọmọkùnrin yẹn kò gbọ́dọ̀ sí nǹkan tó ṣe o gbọ́dọ̀ sọ fún yàn pé ẹni ire lẹni yẹn ẹ sọ nínú ọ̀rọ̀ yẹn ẹni olóyè Sunday Igboho ó ń rán wọn bloggers ẹ̀ síta láti máa sọ̀rọ̀ sí Gani Adams òun mo fi wá mọ̀ wípé ọpọlọ yín bíntín ni ọpọlọ ẹ̀fọn ó gbé dáadáa jọpọlọ yín lọ torí ẹ̀fọn ò lè balẹ̀ ní kó máa jẹ ní kó tún máa kùn ẹni tó dáa ènìyàn gidi ènìyàn tó ṣe tọrọ ènìyàn lọ́dọ̀ Ọlọ́run òun ni olóyè Sunday Igboho láàrin gbogbo àwọn tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ègèsì ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ nínú ẹgbẹ́ yìí ìyẹn bàbá olóòka ẹni
ẹni mélòó ni Sunday Igboho mọ̀ rí nínú wọn? ẹni mélòó ni Sunday Igboho lè dárúkọ ẹ̀ nínú wọn? ẹni mélòó ni Sunday Igboho lè recognize nínú wọn? ọdún ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ wa a lè ti rí Sunday Igboho rí. Ìjẹ́ ṣé Sunday Igboho mọ̀ wá rí? ṣùgbọ́n látara yí pé ènìyàn yìí ọmọ àtìyàwó ò sí ní sàká ní ibi tọ́wọ́n ẹni bíi tí wọ́n wà débi pé wọ́n fẹ́ kó ọmọ àtìyàwó ẹ̀ tàbí bí ẹ̀ kankan. bóyá torí ẹ̀ ló ṣe wá ń jà rárá o, ó tún wá ń jà fitafita lórí wa. pẹ̀lú bó ṣe ń jà fitafita lórí wa báyìí, ká wá rí ẹnìkan tó máa jáde tó máa sọ̀rọ̀ àbùkù sí ẹni yẹn. tírú wa báyìí ò bá lè jáde láti lè dìfẹ́ǹdì ọ̀rọ̀ yẹn, láti lè sọ̀rọ̀ padà wípé olóyè Sunday Igboho ẹ jókòó, àwa tí ẹ ò mọ̀ rí, àwa tí ẹ morúkọ wa rí, àwa tí ẹ ò gbọ́ rí, ẹ jẹ́ ká fẹ́ ní ìlésì. ẹ wá sọ wípé ó ń mọ blọ́gà jáde. nínú gbogbo àwọn tó jáde yẹn mo lè fi tayọ̀tayọ̀ sọ fún yín pé méjì péré, èèyàn méjì péré ni mo mọ̀ olóyè Sunday Igboho láàrin wọn. ẹni àkọ́kọ́ Mr Wisdom, ẹni ìkejì Mr Saheed Ire. àwọn tí mo mọ̀ olóyè Sunday Igboho dáadáa nìyẹn. ṣùgbọ́n gbogbo àwọn àtọ́kù torí pé àjọmọ ọkọ nílẹ̀ Yorùbá a kì í sọmú àlè láṣíjáde. òun mo sì sọ wípé ṣé làákàyè tẹ́fi sọ̀rọ̀ yìí, ṣọgbọ́n tẹ́fi sọ̀rọ̀ rí, ṣọgbọ́n lè jẹ́ pé òun lọ́gbọ́n tẹ́fi báyàwó yín sọ̀rọ̀ lójú àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ yẹnu ìfẹ́ sí, kò gbọ́dọ̀ jẹ́ irú ọgbọ́n yẹn lẹ́lò. obìnrin yẹn ò lè gbà fún yín. ẹlẹ́ẹ̀kẹta, ẹ sọ wípé ẹ̀yin lẹ lógo yìí. ẹ̀yin kọ́ lẹ lógo o, ẹ̀yin kọ́ lẹ lógo o. ẹ jẹ́ tá bá ti ń ta, ẹ jẹ́ ká máa tọ́. tá bá ta tí a ò bá tọ́, àwọn àgbàlagbà wọ́n á ní ó máa dẹrùn onídìí o. lọ́nà wo ló fi jẹ́ pé ẹ̀yin lẹ lógo? ẹ̀sùn àṣeyọrí tẹ́ ẹ ṣe nígbà tí olóyè Sunday Igboho ní sáìdì Òkè Ògùn yẹn tó kọ́kọ́ lọ lé àwọn Fúlàní tó ń gbẹ̀mí àwọn èèyàn, tó kọ́kọ́ lọ lé wọn dànù. ibo lẹ́yìn wà gbà yẹn pẹ̀lú gbogbo àwọn ẹgbẹ́ yín lẹ́fi sọ pé ilẹ̀ lógo yìí. ẹ sọ achievement nǹkan kan tẹ́ ẹ achieve nílẹ̀ Yorùbá fún wa. torí téèyàn bá máa sọ̀rọ̀ ó yẹ kó kọ́kọ́ ro làákàyè orí ẹ̀ kó tó sọ̀rọ̀. ẹ wá ní ẹ lọ́bọ̀ Ògún, ẹ lọ́bọ̀ Ṣàngó. Ògún àti Ṣàngó yín tẹ̀ ń bọ́ yẹn, kí ló dé tẹ́ ẹ lè kó wọn káwọn síwájú, kẹ́yìn tẹ̀lé wọn, kẹ́ ẹ bẹ̀rẹ̀ tí ń lọ pa àwọn Fúlàní, kẹ́ ẹ máa lé àwọn Fúlàní. àwọn iṣẹ́ tí olóyè Sunday Igboho tí wọ́n ń ṣe yìí, tí wọ́n ń bọ́ sínú igbó lójoojúmọ́, tí wọ́n lọ kó àwọn tí wọ́n jí kó tó ń lọ kó wọn padà wá sílé, àbẹ́ pọ́ pé fámìlì wọn ni. ṣé ẹ gbẹ́ pé fámìlì olóyè Sunday Igboho làwọn tó ń lọ gbà kalẹ̀? tá bá máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa ro làkàyè orí wa, ẹ jẹ́ ká sọ ọ̀dọ̀ àti òróòrò wa, ẹ jẹ́ ká sọ kalẹ̀ káwọ̀ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣé kò ní í tàbùkù bá mi. ẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè fọlọ́yè Sunday Igboho. ẹni bá dé eru lẹ́rú máa tọ̀ o. àgìgì ṣẹ́gi tó bá ṣẹ́gi sílẹ̀ orí ara ẹ̀ ló máa fi gbé e. tá bá gbẹ́lẹ̀ fọ́kù alààyè ló máa kọ́kọ́ wọnú ẹ̀. gbogbo èpètè ẹṣẹ́ pátápátá ó ti padà sórí yín. ẹ̀yin ní ẹ wòra yín sí olóyè Sunday Igboho. láàárín àwọn tó ń tẹ̀lé olóyè Sunday Igboho, ta ni ẹ tó bàtà ẹsẹ̀ nínú wọn? kò yé yín dáadáa bóyá gbọ́, ẹ jẹ́ kí n tún sọ fún yín. láàárín àwọn tó ń tẹ̀lé olóyè Sunday Igboho, ta lẹni tẹ́ ẹ tó bàtà ẹsẹ̀ nínú wọn? ẹ rí nǹkan tọ́wọn olóyè Sunday Igboho tí wọ́n ń gbé ṣe ni.
ẹni yẹn máa ń gbé nǹkan ṣe bẹ́ẹ̀ yẹn kò bá yín joyè kò bá yín dùn kankan. Ìkan tó ń dùn ní pé ilẹ̀ Yorùbá yìí kò gbọ́dọ̀ bàjẹ́ síbẹ̀síbẹ̀ ẹ tẹ̀ wà nídìí pé kó má ṣeé ṣe ẹnẹ́yìn ilẹ̀ lògo yìí ẹ̀yin náà lọ ṣiṣẹ́ tẹ́ máa fi rogo ogo lẹ́yìn kì í ṣògo yín ogo olóyè Sunday ọmọ Adéyẹmọ àti àwọn èrú ẹkùn lápapọ̀ ni kì í ṣògo yín. Ẹ lọ wá ògo yín níbi tó bá sọnù sí ògo lẹ́yìn kì í ṣògo yín tó bá di ọjọ́ míì ẹ máa wo nǹkan tẹ́ máa sọ dáadáa torí pé ìkọ́nù yín ló kọ́kọ́ lọ tọ́ efinrin o bẹ́ẹ̀ yóò bá tọ́ efinrin kì í rùn pààyàn ẹ̀yin lẹ́tọ́ àwọn èèyàn ní sùúrù o. Olóyè Sunday Igboho kò sọ̀rọ̀ mọ́ṣáàṣì sí yín olóyè Sunday Igboho kò sọ̀rọ̀ sí yín olóyè Sunday Igboho kò ṣépè fún yín olóyè Sunday Igboho kò bú yín pẹ̀lú gbogbo ẹnu tẹ́ ẹ ní. Ó yá lẹ́yìn ìgbà tí olóyè Sunday Igboho tó ti bẹ̀rẹ̀ lísìn ẹ̀yin ò rí òun àṣì mẹ́tàn ṣe kí ni nǹkan tẹ́ ì ṣe ẹ post ẹ ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká rí ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo orílẹ̀-èdè gbogbo àgbáyé ẹ bá pín fọ́nrán yìí ẹ jẹ́ kó dédé kólókó ẹ jẹ́ ká sì máa sọ̀rọ̀ sí abẹ́ comment section ojú tẹ́ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di èrè o.